wọ́n fàkàṣà àánú tọ̀bákọ̀. àpótí ṣe déédéé di ó wá mú mi rántí Abu Hamidul Ghazali. Hujjatul Islam. bàbá àwọn ní jẹ́ Muhammadul Ghazali. bàbá àwọn ní jẹ́ Muhammadul Ghazali. bàbá wa wá bí Muhammadu ló wá bí Hamidul Ghazali ó sì tó bí Ahmadul Ghazali. فرأمن وجفن وواسع قبره. àfi kí n tún kéwú dáadáa. bàbá wo lè márùn bẹ́ẹ̀ lẹ́kọ́ máa wà fẹjọ́ mi sọ mudiru ilm. وجفن وواسع قبره. bàbá Hamidul Ghazali ní jẹ́ Muhammadul Ghazali. فرأمن وجفن. ọmọ tó ń bí ní jẹ́ Muhammad. ọmọ tó bí tí ń jẹ́ Muhammadu lòun wá bẹ Ọlọ́run òun náà ń fi àwọn afa ńláńlá ńgbà tó ń bímọ ó bí Ahmadul Ghazali ó tún bí Hamidul Ghazali. Ahmadul Ghazali wá sí lòun máa ń ṣe Hamidul Ghazali Hujjatul Islam àfa onímọ̀ sámúlò. ọkọ méjèèjì wá ní bàbá wa tí wọ́n lò lẹ́yìn wá ń jẹ́. bírídọ́ yàrá bí máa gbọ́dọ̀ fún. bírídọ́ yàrá bí máa gbọ́dọ̀ fún. Mọ̀lára Sahibul Bayani. yàrá bí farahàn. Ọlọ́run wá karama gbogbo àwọn ọmọ náà. fọ́rí ọ̀nà wọn. ojú méjì náà lọ. ìfi wàwá sẹ́yìn kọ́bùrà wò. níjọ́ tí Abu Hamidul Ghazali fẹ́ kú. fọ́rí ọ̀nà wà gífin. Qala shakikuhu Sheikh Ahmed. fọ́rí ọ̀nà. ọmọ ìyẹ́ ọmọ bàbá ẹ̀ òun náà ní Ahmadu. Ọlọ́run wá wọlé tọ̀ lọ́ọ́ bá bọ̀dá àwọn. wọ́n wá sí kọ́bùrà wò. Abu Hamidul Ghazali. Lama hadorati wafat wọ́n pọ̀ kàkà kú ọmọ ìyá rẹ̀ wá lọ sọ́dọ̀ bọ̀dá rẹ̀. wọ́n wá sí. kọ́lá ha túlí tàfàní. wọ́n wá sí kọ́bùrà wò. ó ní wọ́n máa yá mi lọ́ọ́ bá mú aṣọ tí ń wọ̀ tí ní wọ̀ mi mọ́láyé aṣọ ọ̀gbẹ̀yìn. bírídọ́ yàrá bí máa gbọ́dọ̀ fún. ó ní bóun bá gba aṣọ náà ó ní tóun fẹ́ fi ṣe Ahmadu sì lọ́ọ́ mú aṣọ náà wá fún wa. fọ́rí ọ̀nà wà wọ́n á mú gífin. aṣọ náà dé. Abu Hamidul Ghazali wá ní mo fẹ́ gòkè lọ mo fẹ́ lọ bọ́lọ́wọ́ ọba mi sọ̀rọ̀. fọ́rí ọ̀nà wà gífin wà wá sí kọ́bùrà wò. láàrin ìgbà tí Abu Hamidul Ghazali gòkè ó bọ́lọ́hún sọ̀rọ̀ tán ó wá wẹ̀ra rẹ̀ bírídọ́ láti máa wẹ òkú. yàrá bí máa. ó sì káfà ní ara rẹ̀ ó faṣọ síra rẹ̀ lá ní Abu Hamidul Ghazali ó wá fi orin kékeré ó fi ṣègbè ìjìbá ẹ̀. bírídọ́ yàrá bí. Ahmadu tí sọmọ ẹ̀yà rẹ̀ ó wá wò pé ó yẹ kí bọ̀dá àwa ó ti sọ̀kalẹ̀ látòkè. bírídọ́ yàrá bí máa gbọ́dọ̀ fún. nígbà tí wọ́n gòkè lọ bá Abu Hamidul Ghazali wọ́n ti rí pẹ́lẹ́rú ti gbẹrú ẹ̀ bírídọ́ ó ti yàrá padà sọ́dọ̀ Ọlọ́run. máa gbọ́dọ̀ fún. ìmọ̀ eléyìí tó pọ̀ nínú ìmọ̀ irú àwọn ìmọ̀ tí bàbá wa ń mọ̀ tí wọ́n lọ yìí máa ń mọ̀. bírídọ́ yàrá bí máa gbọ́dọ̀ fún. wọ́n wá rí orin náà lẹ́tà kékeré kan ní Abu Hamidul Ghazali fi sígbèrí wọn. wọ́n wá tu wọ́n wá rí tí ń bẹ̀m̀bẹ̀ pé tí wọ́n ń kọ́ ni pé kul ikhwani ra'uni mayitan wa bakawni wa rasawni hasanan atazunnuna bi anni mayitikum
لست ذاك الميت والله أنا لست ذاك الميت والله أنا كل إخواني إخواني رعوني ẹ jáná sí dáadáa wọ́n lára ṣé wọ́n kọ́ mẹ́mẹ́ wọ́n máa wò yín o. كل àwọn àmírù ìwáyé sí náà mẹ́mẹ́ wọ́n máa wò yín mọ́ farabalẹ̀ ilé láti wà. pọ́sẹ̀ gbé báyìí kí n máa wo bàbá mi onílé márùn kí gbogbo nǹkan tó lè máa tọ̀. كل إخواني kólì kọ́ kólì ìkẹwàání ràúní mayitan wọ́n bá kàwọ́ni wàràsáwọ́ni hasana. أتظنون بأني ميتكم لست ذاك الميت والله أنا لست ذاك الميت والله أنا كل إخواني رأوني ميتا bó jásí pé bàbá wa Hamidu Ligasali ni wọ́n kọ́ Hamidu gbọdọ̀fin náà ní kọ́ yín náà fáwọn náà lédè. كل إخواني رأوني ميتا. bàbá mi àgbà ọmọ wa ń sọ fún wa pé láti rí bàbá wa Hasbunallahu tí gbogbo àwa tá a jábùrò wa ń bè lẹ́yìn yín àti gbogbo ẹbí pé Ràúní mayitan ẹ má rí mi pé mo kú o. Ràúní mayitan. bàbá wo kú o kú wọn làwọn ò kú. فبكوني wọ́n sọ́wọ́nì hasanan. bàgbàlagbà bá da tó bá bó tilẹ̀ òkọ́ dàgbà tó bá kú àtúnṣokùn ni. olórí ibú rẹ̀ ìdí ìdàgbà ó kú wọ́n tún wá ń yọ̀ ọ́. فبكوني ورثوني حسنا. bàkàwọ́nì warasawni hasanan. jẹ́ ló wà bàbá mi. sẹ́ni máa fi gba yìí náà nù. bàbá ti rán wọn bàbá rẹ lò mọ́ tọ́gbẹ́ nǹkan mi ló ń ṣe ọkàn máa lé ẹdí ẹkí lẹ́yìn agbo ni. فبكوني ورثوني حسنا. أتظنون بأني ميتكم ليس ذاك الميت والله أنا لست ذاك الميت والله أنا. ولإخواني Ràúní mayitan. كل إخواني أبكوني ورثوني حسنا. أتظنون بأني ميتكم لست ذاك الميت والله أنا لست ذاك الميت والله أنا. olórí ibú rẹ̀ ò dá. أتظنون بأني ò láwọn bàbá rẹ̀ sí jẹ mọ́. tó yẹ kó mójútó ọjọ́ ayé sì fi ń lọ ọmọ lọ́wọ́. أتظنون بأني بأني ميتكم èmi ẹ sọ kù yín o ẹ má rò pé kù yín ni mi o bàbá àwọn sọ bẹ́ẹ̀ fún wa. لست ẹlòmí ò ká pé أتظنون بأني ميتكم هناك الفرق بين ميتكم وميتكم. الله أتظنون بأني ميتكم. لست ذاك. àwa ọmọ bàbá alágége gbọ́dọ̀ máa yanjú. أتظنون بأني ميتكم. àti bàbá bàbá ńlẹ̀ o mọ́sà. لست ذاك الميت والله أنا لست ذاك الميت والله أنا. wàláhì gbogbo àwọn tí wọ́n bí wa ẹni ire ni wọ́n. أتظنون بأني ميتكم fúnra Ọlọ́run gan ti júwe wọn fún wa nínú Al-Qur'ani pé wọ́n yẹn sòkú. badal isti'azati wal basmala wala tasabanna alladhina qutilu fi sabilillahi amwata bal ahya'un inda rabbihim yurzaqun. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا. kí bàbá tó wí bẹ́ẹ̀ lọ́lọ́run ti wí bẹ́ẹ̀. بل báwọn ẹ̀ sòkú أحياء gbogbo àwọn tó bí wa àwọn ẹ̀ sòkú. عند ربهم
ربهم يرزقون. gbogbo àwọn tó bí wa tí wọ́n ti lọ àwọn náà là tún wò ń kalẹ̀ yìí. فرحين بما آتاهم الله من فضله wọn kú kéèyàn ní Ṣéhù Sàlátì kú. ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون. tó fi mọ̀ pé wọ́n ń sòkú fúnra Ọlọ́run ló ròyìn àwọn ẹni rẹ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀. Ọlọ́run sọnù Al-Qur'ani pé wa ma takunu fi sha'ani wa ma tatluhu minhu min Qur'ani wala ta'maluna min amalin illa kunna alaykum shuhuda istufiduna fihi wa ma يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. àwọn kòríkòsùn tèmi dọ́kítọ̀. Inna awliya Allah. Ọlọ́run ní kò sí iyèméjì fún wọn o. La khawfun alayhim wala hum yahzanuna. Kò sí bẹ̀rù fún wọn, kò sí pòyà fún wọn, kò sí kankan fún wọn. alladhina amanu wa kanu yattaquna. Ọlọ́run ní àwọn wo ni wọn ò ní. alladhina amanu wa kanu yattaqun. Ọlọ́run láwọn tí wọ́n gba èmi Ọlọ́run gbọ́ lódodo. alladhina amanu. tí wọ́n bẹ̀rù èmi Ọlọ́run lóòótọ́ lódodo tí ẹ ṣe Allahu ya'lamu Allah. alladhina amanu wa kanu yattaqun. wa kanu yattaquna wọ́n sì páyà èmi Ọlọ́run. ìpáyà kan ojú kéèyàn gbà fún yẹn lọ. alladhina amanu. ẹ bá ń gbọ́ sàláàtì radiyallahu anhu. alladhina tí wọ́n tán tí wọ́n ò sì ní tán pẹ̀lú àdéhùn Ọlọ́run. alladhina amanu. wọ́n gbà fáwọn aṣáájú wọn tòun tí gbogbo wìláyà wọn. wa kanu yattaqun. ìbẹ̀rù Ọlọ́run ni o. a gbọ́ nínú tọ̀pẹ́ tí Maulana Shehu Salati. Allahu ta'ala anhu. tí wọ́n bá lọ káàkiri tí wọ́n ṣe jihadu lọ. Èkó ni wọ́n lọ ní Abẹ́òkúta ni wọ́n lọ ní. wọ́n ní bí wọ́n bá dé bí Shehu Salati ti tó Ta'ala anhu. nínú wìláyà bí Shehu Salati ti tó nínú karama tí gbogbo ayé ti mọ̀ wọ́n. wọ́n ní tí Shehu Salati bá wá dé síléhùn náà ni wọ́n ní wọ́n wá lọ sí inú ilé wọn ò tí ní ìwọ yàrá wọn. Shehu Salati ò tí ní ìwọ yàrá wọn. wọ́n lára Shehu lálùkọ̀. alladhina amanu wa kanu yattaquna. lahumul bushra fil hayati dunya wa fil akhirah. wọ́n ní tí Shehu Salati bá wá dé láti gbogbo ibi tí wọ́n bá lọ láyé bàbá ọ̀tẹ̀ ń bẹ nínú ilé ẹgbẹ́ wọn ni. alladhina amanu. bàbá jòó wọ́n ń bẹ nínú ilé ẹgbẹ́ wọn ni. alladhina amanu. àwọn gòbédè ní sà wọ́n ń bẹ nínú ilé tí wọ́n jẹ́ aṣáájú Shehu Salati. Shehu Salati pẹ̀lú gbogbo karama wọn àti wìláyà àti gbogbo bọ́lọ̀ ti ṣe wọ́n láyé wọn wà ní ríra wọn wájú àwọn àtàwí. alladhina. wọ́n ní Shehu Salati ó wà dé láti travel kan tó wọnú ilé wọ́n wà lọ wọlé fún wọn. alladhina amanu. tí wọ́n pẹ̀tẹ́ yẹn tí wọ́n da ọwọ́ wọn
méjèèjì délẹ̀. الذين wọ́n máa sọ tápà síra wọn. wọ́n máa sọ tápà tí wọ́n máa sọ ni wípé Ọlọ́run ti kẹ́ tó yìí kò sì fi kíkẹ́ tọ́lọ́run kẹ́ kò fi tẹ̀ wá mọ́lẹ̀. الذين آمنوا وكانوا يتقون tí gbogbo ayé mọ́ káàkiri. وكانوا tó bá fi bó ti tó. يتقون tó bá fi tẹ̀ wá mọ́lẹ̀ kò sí nǹkan tá a sì tọ́lọ́ lọ́n bẹ pẹ̀lú ẹ̀. الذين آمنوا ṣebí ebi bẹ́ẹ̀ náà la gbọ́ wọ́n wá rẹra wọn lẹ̀ fáwọn aṣáájú wọn wọn ò rúkẹ́ sí wọn wọn ò ṣe gírímọ́ńkáyì sí wọn. الذين آمنوا وكانوا يتقون èyí tó gbàgbà الذين آمنوا. ṣe é mọ̀ pé kò sí bẹ́yìn ó ti ṣe dáadáa fún yàn tó ẹni tí ó gbà dáadáa ó gbà ẹni tá a forí ibú bí tí ò ní rórí ire níbi àtọ̀ rẹ̀ náà ní gbà. الذين آمنوا. Mọ̀lánà Ṣéhù Sàlátì máa wá ṣe bẹ́ẹ̀ wọn ò rí aṣáájú wọn kankan fín. الذين gbogbo àwọn táwọn á jẹ́ aṣáájú wọn náà tún wá lóhun látara wọn. الذين آمنوا وكانوا يتقون. ẹ máa wo kinní yẹn ìkan ò takora wọn. الذين آمنوا. ọmọlẹ́yìn gbà fáṣáájú rẹ̀ aṣáájú náà wà á níbo ní tọmọlẹ́yìn ti rí. الذين آمنوا. òun ní bẹ́ẹ̀ nù lé wa láti jẹta ni òfin parẹ́ ni òsì fi ní parẹ́. tí ọjọ́ parẹ́ ni pé báwo bá ti tẹ̀lé lánàá. يتقون. bàbá ọ̀tẹ́ tí wọ́n á máa wíwọ́n ni mo gbọ́ lẹ́nu Mọ̀lánà bàbá mi Ṣéhù Halkọ̀. الذين آمنوا. bàbá tèmi ní jẹ́ bàbá ọ̀tẹ́. الذين آمنوا. bàbá tèmi ń jẹ́ Abubakar Ṣíkó. وكانوا يتقون. bí bàbá ọ̀tẹ́ náà ti wá dàgbà tó yẹn mo gbọ́ lẹ́nu yín ẹnu yín náà mo sì gbọ́ lẹ́nu Mọ̀lánà Amirul Jaysh. wọ́n ní bí bàbá ọ̀tẹ́ náà ti wá dàgbà tó ń wọ́n wá kọyán ọmọlẹ́yìn wọn kiri. لهم البشرى في tó já sí wípé gbọ̀yìnbó wọ́n jẹ́ kó wọ́n bọ̀ wọ́n náà mọ̀ gbọ́ wá sí. الآخرة. ọ̀rọ̀ máa fi sí lábẹ́. لهم البشرى ó lè máa hàn púpọ̀. في الحياة الدنيا وفي الآخرة. pírẹsidẹ́ntì àwọn ajá náà sì ní sọ̀rọ̀. لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. ẹni bá pariwo Allahu Akbar Ọlọ́run tẹ́ bàbá. Allahu Akbar. إن أولياء الله. bí bàbá ọ̀tẹ́ náà ti wá tó nínú ọlá wọn pẹ̀lú àgbà tí wọ́n dàgbà tí Ṣéhù Sàlátì bá fẹ́ travel ọkàn wọn wà balẹ̀. bí nǹkan kan ò ní ṣẹlẹ̀ wọ́n lè lóṣù méjì níta ṣẹ́gbọ̀n àwọn ń bẹ ńlé ọkàn wọn ti balẹ̀ náà nì wọn ò ní dáùtì pé nǹkan kan ṣe ẹ̀yìn. لا خوف عليهم ولا هم يحزنون. Mọ̀lánà Ṣéhù Sàlátì radiyallahu anhu ń bá bọ̀ wá díẹ̀díẹ̀ ni. لا خوف عليهم ولا هم يحزنون. ẹ wá wò látàná ní ti ń bọ̀ kó tó dòní bàbá ọ̀tẹ́ gbà fún Mọ̀lánà Ahmad Rufai ń dá Sàlátì ó gbà fún bàbá ọ̀tẹ́. لا خوف عليهم. bàbá tèmi náà wá gbà fún Abubakar Ṣíkó لا خوف. fún bàbá wa Ṣùgàbá. لا خوف wọ́n ní bàbá tèmi náà tó ju ọ̀pọ̀ lẹ́nu Mọ̀lánà Amirul Waisi لا ó sì gbọ́ lẹ́nu Mọ̀lánà Amirul Jaysh. خوف عليهم ولا هم يحزنون. ǹjọ́ tí wọ́n kọ́kọ́ wé bàbá wa Ṣùgàbá ní khalifa wọ́n lẹ́ni ó kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ àǹjọ́ náà wọ́n ní bàbá tèmi ni. الذين آمنوا. wọ́n sì jù wọ́n lọ lọ́jọ́ orí nínú ilé. àwọn mùnáfìkí kan sì ń bú wọn jọ náà pé àtẹnujẹ ni. الذين آمنوا. ọmọ inú rẹ̀ ni wọ́n ń kúnlẹ̀ fún. الذين آمنوا. wọ́n ní wọ́n wá kúnlẹ̀ báyìí ká àlefa Ṣùgàbá tó jáde nínú ilé wọ́n wá kúnlẹ̀ wọ́n tó kó bàtà wọn lọ́wọ́.
الذين آمنوا níyà kan bàbá kan وكانوا يتقون àyà sẹ́nìkọ́ àyà òun náà ní tún. وكانوا يتقون alladhina amanu ẹni tí ó gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ò lè páyà ọlọ́run. وكانوا ìpáyà ọlọ́run ní máa ń jẹ́ yóò ṣe gbogbo nǹkan wí o àti bẹ̀rù ọlọ́run pé yóò pàdé ọlọ́run jọ̀kan. ẹ wá wo èsì. لهم البشرى Mọ̀lánà Ṣéwù Ṣázìlì wọ́n gbà fún Mọ̀lánà Nakibul Ashraf. لهم البشرى bí wọ́n ti ń gbà fúnra wọn nù ní. Mọ̀lánà Nakibul Ashraf wọ́n gbà fún Wasadul Usud. bí gbogbo ìkan ò sojú mi ìkan sojú mi. لهم البشرى في الحياة ìjọba fẹ́ lọ Kánò. وفي ọlọ́run ṣe الآخرة Hasbunallahu náà wọ́n jẹ́rìí sí. لهم البشرى Mercedes Fiat èèyàn wọn kan ló gbé fún wọn jọ́nà kó gbé lọ Kánò. àwa lọ wọ mọ́tò. لهم alẹ́ yóò ta wa tá a البشرى máa tẹ̀lé àwọn bàbá wa lọ́njọ́ náà. لهم البشرى في الحياة Oláṣẹ́ ọ̀nà الدنيا àlùkò. وفي الآخرة ngbà wọn á gbé mọ́tò yẹn dé Mọ̀lánà Nakibul Ashraf. wọ́n wá sílẹ̀kùn ẹ̀yìn fún bàbá wa Asadul Usud. àbá Asadul Usud wà ń bọ̀ ṣẹ́ẹ̀sì máa gbé tọ̀. الذين آمنوا wọ́n wá wọnú mọ́tò yẹn. ngbà tí wọ́n wọnú mọ́tò yẹn tán Mọ̀lánà Nakibul Ashraf fúnra ara wọn ni wọ́n tilẹ̀kùn mọ́tò pín. الذين آمنوا kí láà máa retí kí Nakibul Ashraf ó ṣe mọ́tò kan tó sì fẹ́ wọ̀ náà nù. الذين àwọn mẹ́mẹ́ Amiru Jaysh mẹ́mẹ́. الذين آمنوا sẹ́jọ́ mi ò máa gbọ́. الذين آمنوا bàbá akásándubu Mọ̀lánà Nakibul Ashraf wá pàṣẹ fún Mọ̀lánà Amiru Jaysh. bí wọ́n ti wíńjọ́ náà yá wọ́n ní ọjọ́ kó tí wọ́n lẹ́yìn. الذين آمنوا Amiru Jaysh wọ́n wá àwa ń bẹ̀ ni kì í ṣe pé wọ́n ní. الذين آمنوا rírí gangan 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 gangan. الذين آمنوا Amiru Jaysh wọ́n sáwà yìí. ẹ̀yin lẹ́wọ̀n àjùkọ̀. وكانوا يتقون bó o ní ti dòkúta nípa وكانوا tí ò ní máa jọ pé ń sọ ládẹ́gbẹ̀ẹ́ wọn. يتقون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في bó o ní ti الحياة dòkó ti àwọn khalifa tí ò ní dàbí pé àwọn àjọ wú sẹ́gbẹ̀ẹ́ ara. لهم البشرى ẹ wo ìbẹ̀rù Ọlọ́run. في الحياة الدنيا وفي الآخرة wàláhi làzim Mọ̀lánà Nakibul Ashraf yóò jòkó njọ́ yẹn. لهم البشرى baba Amiru Jaysh wọn ní ká jòkó ti àwọn Asadul Usud. في الحياة الدنيا وفي الآخرة kí wọ́n á ṣe pé Mọ̀lánà Nakibul Ashraf fẹ́ lọ wọ mọ́tò mi o. wọ́n á jòkó síwájú. لهم البشرى Mọ̀lánà Amiru Jaysh wá ń padà sọ fẹ́mi wípé bàbá gbogbo ọmọ ẹlẹ́yìn tí ó bá gbà fáṣáájú tó bá rí ṣe láàárọ̀ yóò padà fowó pìtà lọ́sàn-án. لهم البشرى في الحياة الدنيا wọ́n ní Kánò tá a lọ yìí الآخرة ẹ̀kọ́ ni mo kọ́ lọ mo kọ́ bọ̀. لهم البشرى táwọn Amiru Jaysh tún máa sọ fún mi pé àwọn tó kẹ́kọ̀ọ́ lọ kẹ́kọ̀ọ́ bọ̀. في الحياة الدنيا يوتي وفي الآخرة wọn ò ríra wọn pé àwọn tó nǹkankan lójú àwọn aṣáájú wọn ni o. bí Ṣéhù Sàlátì náà ti ríra wọn pé àwọn tó nǹkankan lójú àwọn aṣáájú wọn níjẹta. لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة wọ́n wá ká síwájú mọ́tò tí wọ́n fi lọ Kánò látòdìdí Èkó. wọ́n lọ Kánò yẹn wọ́n bọ̀ bẹ́ẹ̀. Kánò ní inú àwọn istijaba tí mo rò parí láyé tíjọ́ náà ń bẹ nú ẹ̀. لهم البشرى alọ́kàyé àwa tá a tẹ̀lé wọn lọ. في الحياة الدنيا وفي الآخرة ó wá di lálẹ́ tá a dé láti wọ̀lé
ó ti rí ẹ Mọ̀lánà kíbùlà ṣẹlẹ nínú màmá kìtì mo rí àwọn sádẹ lòsùn ọlọmọsà bá wa kẹ́ wọn. Àmín. Àmín. bá a ti dé Kánò báyìí àwọn ìjẹkọ ẹ̀kọ́. لهم ẹ̀kọ́. البشرى Mọ̀lánà mi jẹ́ sí wa ni àwọn sọ pé akẹ́rọ ọ̀hún tẹ̀ kọ́ yàn yín. في الحياة الدنيا وفي الآخرة wọ́n jáde bá mi rò jésù ẹni jẹ́ kọ́. لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة ẹni Allah لا تبديل الكلمات ìjọ náà èmi àti àfa Lukumanu ti ń bẹ lọ́dọ̀ bíríwìlì kàdíríyà àfa Lukumanu ìsàlẹ̀ ilé kòtò àwa ẹ̀kọ́ ẹ̀mí wa sì fẹ́ bọ́ وكانوا يتقون wákàtí mẹ́ta àti ìwọlé وكانوا يتقون bẹ́ẹ̀ ni Mọ̀lánà sádùlù ń bẹ̀rẹ̀ pé mi jẹ́ ẹ̀kọ́ ní sùn. وكانوا ńgbà wa rẹ̀kọ̀ náà oríṣìíkè náà a rí ẹ̀kọ́ méjì wọ́n ní méjì ló kù ẹ̀mọ̀ gbogbo iye tẹ́ bá tà mo wá àwa gbé ẹ̀kọ́ ọ̀hún délé ẹ̀kọ́ tútù bá a ti gbé délé báyìí ọ̀sẹ̀ tó àwa tápà làwọn ṣe. الذين tí nǹkan bá آمنوا dùn mọ́ tápà nínú tán yẹn nù. الذين àwọn ta ló lọ آمنوا wẹ́kọ̀ mo ní àmì ìjọsìn ni ọmọ yín náà ni ó ṣe àlùbáríkà tó fi kú ni. الذين آمنوا وكانوا ọmọ mi tí mo ti gbà tó pọ̀ ní tó ń sórí ibú. الذين آمنوا onídórí ibú oúnjẹ fa yóò kàn ìyá rẹ̀ yóò tó kàn àwọn bàbá rẹ̀. الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا Àwọn ìbámu gàmbàrí náà sáyẹ̀nsì pé bẹ́ẹ̀ ni. لا تبديل àwa sàlùbáríkà ọ̀hún lálẹ́ ẹjọ́ náà Mọ̀lánà àsìmúlẹ̀ láwọ̀ ẹ̀ máa rántí. الذين wọ́n wá آمنوا pe àwọn ta tẹ̀lé wọn wọ́n wá pè wá síta báyìí ẹ máa wò gbà fún Ọlọ́run. الذين Mọ̀lánà nàkíbù làṣẹ́ráfẹ́ mẹ́mẹ́ Mọ̀lánà Amiru jésì mẹ́mẹ́ bàbá wa sádùn ní sùúrù mẹ́mẹ́ èmi mẹ́mẹ́ nábùlù sí mẹ́mẹ́ àfa káyọ̀dé yìí náà mẹ́mẹ́ jìnnà kàràmù náà kàwùkábà sẹ́wù nábùlù الذين ẹ̀rí tí ò tí kú láti jẹ́ yìí. آمنوا وكانوا يتقون لهم البشرى في wọ́n á ṣàdúrà الحياة fẹ́ni kọ̀ọ̀kan wa àwọn náà mẹ́mẹ́ wọ́n á ṣàdúrà fẹ́ni kọ̀ọ̀kan wa àwa ń bẹ̀ látago méje alẹ́ taki mẹ́gíríbì àti ṣáà ìtàn aago mẹ́ta òru la tó kò mẹ́ wọ́n kàn ń ṣàdúrà nínú gbàfọ́lọ́hún tí mo wí Mọ̀lánà kí wọ́n ṣe sá kábà yìí rẹ̀. الله لهم البشرى asálẹ̀ lùsùdì wa ń sọ pé torí àwọn pẹ̀lú Amiru jésì náà jọ ń sọ̀rọ̀ Mọ̀lánà kí wọ́n ṣe láfi sọ̀rọ̀. لهم البشرى àwọn ni ó kọ Ọlọ́run kan mẹ́ mọ́ mọ́ láti wí yàyà ọmọ ilé mo fi yín ojú ọ lọ. لهم البشرى Amiru jésì náà sọ ẹ bá gbogbo àwọn kàlámà wa o. àmọ́ ìwọ náà mọ nǹkan báyìí ọmọ nǹkan báyìí tó fi yín òun náà jò mí. لهم البشرى بالحياة الدنيا والآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. wọ́n àṣìta fẹ́ mú bẹ̀ ni wípé àwa tò ní ẹ dákun ẹja lọ kàtà àwọn bàbá wa lájẹta lánàá báwo ni wọ́n ti ṣe tá a fi jèrè fún wọn. إن أولياء الله Ọlọ́run ní máa ṣẹ̀san. لا خوف عليهم bàbá wa tá a jòkó wọn lónìí náà ẹ wo sùúrù tí bàbá yẹn ṣe ẹ wá dúró àgbà tí wọ́n dà ẹ wo bí wọ́n ti máa tẹ̀lé àwọn tí wọ́n jù wọ́n lọ àwọn tẹ́ jù lọ wọ́n sì máa tẹ̀lé wọn sóṣooṣo báyìí. لا خوف ẹ máa rí bàbá wa Hamidu Gbódòfò yìí bàbá mi àgbà yìí ẹ máa rí wọn ń jọ mi bíi pé wọn ò jẹ́ kankan. لا خوف عليهم ولا هم يحزنون bàbá tó bírú àsùnwòn láwù yìí الذين آمنوا
وكانوا ẹ̀ka ọmọ ńlẹ̀ tẹ́ ní àfẹni tí ọba tẹ́ gbèsè. الذين آمنوا ọkùnrin ọlọ́run tí wọ́n máa káàkiri gbogbo àánú ẹlòmíì ò tún máa wá ṣe mí wọ́n tún máa wá yà àwọn kan gbódò fún ní kíní kan gbódò fún ní kíní kan ṣe gbódò fún. èyí tí wọ́n ń jẹ́ gbódò fún ní bó wọ́n ti mọ̀ ọ́ láyé. الذين آمنوا ẹ máa ya nǹkan ẹ ya wèrè báwọn. الذين آمنوا وكانوا يتقون àwọn kan lọ́mọ kíní kan àwọn kan lọ́mọ kíní kan yóò wá dọ́dọ̀ ọlọ́run. الذين yóò wá dọ́dọ̀ ọlọ́run. alẹ́ ni آمنوا ọlọ́run bá fi fúláàgì sọ́wọ́ rẹ̀ tó bá ti nà á sókè ẹ tẹ̀lé. àwọn ti jẹ́ tata náà tẹ̀lé ra wọn lòun ní fi sẹ́kù. الذين آمنوا وكانوا يتقون àwọn ọmọ tí bàbá kankan ò bí wọn tó ṣe pé àwọn ìyá wọn bóyá wọn lọ mísì àtọ̀mátọ̀ wọn ni wọn ò ní ṣe báwọn tó ń bí wa ti máa ṣe. وكانوا يتقون لهم البشرى mbọ̀ gbogbo ọmọ tí ọba ti ṣe bá ti wí táwọn tó bí wa máa ṣe gbogbo ọmọ tí ọba ti máa ṣe bẹ́ẹ̀ ó jẹ́ mẹ̀lẹ́ fún ni ó jẹ́ gbódò fún ni ó jẹ́ gbogbo funfun fún ni tí ọba ti máa ṣe báwọn tá a wí ti ń ṣe ọmọ àlè ọmọ ni. وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة wọ́n wá jèrè àbí wọn ò jèrè. ẹ dákun ẹ dá mi lóhùn. تبديل innal muttaqina mafaza hadaiqa wa anaba wa kawaiba atraba wa kasan. àwọn náà ròyìn àwọn tó bí wa náà ròyìn o. وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر لمن ما قدمت يداه ويقول للكافر يا ليتني كنت ترابا. ọmọ tí ọba ti jọ àwọn bàbá òun kò ní sínú sáfù oríire tàkọ́kọ́ òun sáfù ìta kàgbẹ̀yìn ní ọwà. inna lil muttaqina mafaza. ọba mẹ́ta ní ń bẹ tọ́ba ọlọ́run wá tó jẹ́ ọba lórí ọba mẹ́tẹ̀ẹ̀ta yẹn. ọba mẹ́ta ni ọba tìjẹ́ ta kọ́bùlẹ̀ amsi òun lọ́ba tó ṣe pé ńgbà tí ń bẹ lérí oyè mú ń tún sí wa ọmọ tó bá ṣẹ̀ wà ní ẹ lọ mú wá lábẹ́ ìyá rẹ̀ wọ́n da sẹ́ríà fún wà ní. inna lil muttaqina bọ̀m̀bọ̀ mafaza. bí ìyá rẹ̀ bá gbé mú púpọ̀ wà ní ẹgbẹ́ ìyá rẹ̀ náà wá ẹ tòwòtòwòtò sí wa ní fúrọ̀. ọba kọ́bùlàlà amsi nù ni ọba ams ọba àná òun náà fẹ́ ṣe bẹ́ẹ̀ àmọ́ àwọn ẹ̀yà abú òjé kí wọ́n rọ́ mọ́ wọn bá wí. inna lil muttaqina ọba àná mafaza. ẹ ní ṣubú. inna lil muttaqina mafaza. àbá sọ̀rọ̀ ọba àtàná tó máa fẹ́ bọ́mọ̀ wí yẹ wá fún jàpẹ́ ẹ̀rẹ́ bọ́mọ̀ wí o. àwọn tí wọ́n lo ànáhùn náà wọ́n wà ní nígbà tí ìyá rẹ̀ ti láàlè bá wí ẹ fílẹ̀. وكأسا دهاقا. ó wá bàjẹ́ ó fi wá di ìran ọba tòní. ọba tòní là wá ń ṣe tó wù wá kò sẹ́nìkan tí ó bẹ́ nìkan wí mọ́. لا يسمعون في آلات. bẹ́ẹ̀ làwọn ọmọ burúkú ti máa ga máìkì báyìí máa bú àwọn aṣáájú. لا يسمعون في آلات. báwa bàbá wa tí wọ́n jókòó yìí ẹlòmíì ò jẹ́ kankan lójú wọn. bó lèmi ó ti rí sẹ́wọ̀n lálẹ́ kọ́ọ̀tì ní ma gbọ̀n. tó ti gbogbo tọ́lọ́ ṣe. gbogbo orí tọ́lọ́ ń bá ṣe fún ọ láyé. gbogbo orí tọ́lọ́ ń bá ṣe fún ọ láyé tó bá ti ní bò ní taṣáájú bò
ó ṣẹ̀sìn gbẹ̀yìn ayé ni. Kò sí tó bá fi kún. Bó o ní ti rí bàbá mi Amirul Waizina wọ́n ń bọ̀wọ̀ èmi pé mo jọ́mọ lẹ́yìn wọn èmi ò wá ní bẹ̀rù Ọlọ́run kí n bọ̀wọ̀ wọn. وما بينهما رحمن لا يملكون من. ẹlòmíràn wàá ro gbogbo nǹkan àwọn tó yẹ kó tẹ̀ fún ò ní lè tẹ̀ fún wọn mọ́ torí kọ́ kẹ́ẹ̀tọ́ ọmọ torí owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ó sì lówó ọ̀hún náà. يوم يقوم الروح والملائكة. gbogbo ibi téèyàn máa gàdé láyé Kùránì ti jáwa náà máa débẹ̀ díẹ̀díẹ̀ bá a sì ti ń débẹ̀ tó bẹ́ẹ̀ ní tẹríba tó ń pọ̀ sí tó. يوم يقوم الروح والملائكة صفا. gbogbo àwọn ọmọ ilé ìpìlẹ̀ aleikum tẹ́ ẹ̀ bá fẹ́ máa wo ọwọ́ ọlá yín lọ́wọ́ àwọn aráàta báwọn tó bí wa ti ń ṣe ni ẹja lọ padà síbẹ̀. gbogbo òwe rí ibú tí èjé yẹn ó sẹ́kù bẹ́ẹ̀ yẹn bá gbájúmọ́ òní lẹ́yìn. òní lẹ́yìn àwọn tó bí wa máa gbàtìra wọn ni wọ́n yẹ sọ̀tá àwọn tó bí wa máa kóra àwọn jọ ni ẹ wọ́jọ́ èmi ò sí ń lé ní oyè kémi náà máa wáyà yìí lójoojúmọ́ ni mo ṣẹ̀ṣẹ̀ dé láti kó ní àná ni. wọ́n kọ́ lásọ̀ wá bá a. mo sì tún ti lọ ṣe hálùkọ̀ ní Mọ̀lété kí n tuntun máa sáré bọ̀ wáyé lójoojúmọ́ ni rí bàbá ṣé o là hálùkọ̀ yẹn. bàbá aṣírù náà ni bàbá Amirul Waizina gbogbo wa bàbá Ìmámù Gàmbàrí gbogbo wa ìfẹ́ òótọ́ làwọn tó bí wa ni wọ́n fẹ́ra wọn la fi dèrè fún wọn o. gbogbo ẹni tí ò ní rírì àlùbáríkà jẹ lára tóun náà bá bí ni òun lẹni tí ó bá tẹ̀lé báwọn bàbá wọn ti tẹ̀lé. Wassalamu alaikum.